Aláròyé máa wí o. èyí ni bọ́wọ́ ṣe tẹ Kádírì pẹ̀lú orí òkú èèyàn mẹ́ta lọ́nà Ìjẹ̀bú-Òde. bí àwọn tó ti kú náà bá máa ń gbọ́ ìròyìn gẹ́gẹ́ bí àwa tá a wà láyé ni ọ̀pọ̀ nínú àwọn òkú tí wọ́n ti sin nípínlẹ̀ Ògùn láìmọye ọdún sẹ́yìn lẹ̀rù ìbá máa bà nínú sàárè wọn tí wọ́n wà báyìí nítorí ìròyìn kan tó jáde nípa bí àwọn kan ṣe máa ń wú àwọn òkú jáde nínú sàárè tí wọ́n sì máa ń gé wọn lórí lọ. lọ́jọ́ ajé Monday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2025 yìí lọ́wọ́ tẹ ẹnìkan ṣoṣo pẹ̀lú odidi agbárí òkú èèyàn mẹ́ta lọ́nà Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti mú ẹni tó fẹ́ lọ kó àwọn agbárí òkú èèyàn fún náà. nípa bẹ́ẹ̀ èèyàn méjì lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà báyìí. ọkùnrin kan tó ń jẹ́ Kádírì Owólabí làláròyé gbọ́ wípé ọwọ́ àwọn agbófinró kọ́kọ́ tẹ̀ kí wọ́n tó lọ́ọ́ fi páńpẹ́ ọba gbé ẹnìkejì rẹ̀ tó ń jẹ́ Jamiu Yisa. ọ̀pọ̀ òkú làláròyé gbọ́ wípé àwọn èèyàn náà ti lọ wú nínú sàárè tí wọ́n sì gé orí àtàwọn ẹ̀yà ara wọn mìíràn lọ. títà ni wọ́n máa ń ta àwọn eegun òkú náà pàápàá fún àwọn oníṣègùn àtàwọn tí wọ́n fẹ́ fi ṣoògùn. nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lábẹ́òkúta alukoro iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odòtọ́lá fìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ àṣeyọrí àwọn ọlọ́pàá tẹ̀sán àwa Ìjẹ̀bú tí wọ́n ń ṣọ́ ojú ọ̀nà Ìjẹ̀bú-Òde sílùú Ìbàdàn. CSP Ọmọlọ́lá tún ṣàlàyé pé lọ́jọ́ ajé Monday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún yìí níṣẹ̀lẹ̀ yẹn wáyé o níbi tí àwọn ọlọ́pàá tẹ̀sán àwa Ìjẹ̀bú ti ń ṣe ojúṣe wọn lọ́nà ńlá lójú ọ̀nà ńlá tó ti Ìjẹ̀bú-Òde lọ sí ìlú Ìbàdàn. ní nǹkan bíi aago 2 ọ̀sán ọjọ́ náà ni wọ́n dá ọkùnrin kan tó ń gun ọ̀kadà bọ̀ dúró. nígbà tí wọ́n máa yẹ àpò tó gbé sẹ́yìn ọ̀kadà yẹn wò orí òkú èèyàn mẹ́ta ni wọ́n bá níbẹ̀. lásìkò ìwádìí àwọn ọlọ́pàá yẹn ni wọ́n mọ orúkọ ọkùnrin náà sí Kádírì Owólabí. lẹ́yìn náà ni wọ́n lọ mú ọkùnrin tó ń jẹ́ Jamiu Yisa. wọ́n lóun ní Kádírì máa lọ ń gbé àwọn orí òkú yẹn fún un. àwọn afurasí ọ̀daràn méjèèjì ti wà lẹ́ka tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn tá a mọ̀ sí State Criminal Investigation Department SCID lelewe ìran lábẹ́òkúta níbi tí wọ́n ti ń sọ tẹnu wọn lórí ọ̀ràn náà. ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ Ògùn CP Lánrè Ògúnlọ́wọ̀ ti wá ṣàpèjúwe àyẹ̀wò tí àwọn ọlọ́pàá máa ń ṣe sí àwọn nǹkan ìrìnsẹ̀ lójú pópó gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì fún ààbò ẹ̀mí àti ìdúkìá àwọn ènìyàn. bákan náà ló ṣèlérí wípé ní kété táwọn ọlọ́pàá tó ń ṣe ìwádìí ọ̀rọ̀ náà bá ti parí iṣẹ́ wọn ni wọn yóò gbé àwọn afurasí ọ̀daràn méjèèjì yìí lọ sílé ẹjọ́.